Akíwakálẹ̀ ní ibikíbi tẹ́ bá ti wà ní abẹ́ ohùn wa láṣálẹ́ yìí. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church. Inú mi dùn láti wà ní orí móhùnmáwòrán padà pẹ̀lú yín ní àṣálẹ́ yìí. Bóyá yín ò tí láǹfààní àti ẹ̀ ti pè wá tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa, tẹ́ bá ní béèrè kankan àbẹ́ ní nǹkan kan tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí tí a túmọ̀ Bíbélì tá a fi yẹ̀ wò, ẹ fi ránṣẹ́ sí wa. A lè sọ̀rọ̀ lé lórí, a lè wàásù ọ̀rọ̀ Ọlọ́run, a lè fòtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nípa rẹ̀. Tó bá sì jẹ́ pé ẹ ní béèrè àbí nǹkan kan, ẹ jẹ́ ká mọ̀. Láṣálẹ́ ẹ já Bíbélì wa sí ìwé Genesis orí kejì, ẹsẹ̀ kejìdínlógún sí ìkẹẹ̀dógún. Bíbélì sọ nínú ẹsẹ̀ kejìdínlógún sí ìkẹẹ̀dógún, ó ní Olúwa Ọlọ́run sì mú orun èjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dí ipò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé, èyí ni egungun mi nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é, nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò máa ṣe fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tìjú. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lálẹ́ yìí, mo fẹ́ ká wàásù ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Nígbà tí màá sọ̀rọ̀ lórí àkórí yìí, kí ni ìgbéyàwó gan? What is marriage? Kí ni ìgbéyàwó? Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A gbàdúrà pé kẹ́ ràn wá lọ́wọ́, kẹ́ túmọ̀ ọ̀rọ̀ yìí ní ọkàn wa, kí ètò wa láṣálẹ́ yìí kó jẹ́ ìbùkún fún ẹnìkan àbómìíràn. Ògo àtọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Àmín. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó, ó jẹ́ in tí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé in tá a kàn lè fi ọwọ́ yẹpẹrẹ mú ni. Ìgbéyàwó kò kàn ṣe ọ̀rọ̀ eré, kì í sì ṣe ọ̀rọ̀ téèyàn ń fọwọ́ yẹpẹrẹ mú. Torí ọ̀pọ̀lọpọ̀ lónìí tí ò ní ìdílé tó tọ́, tí ò ní ìgbéyàwó tó tọ́, nígbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ fún àwọn tó fẹ́ ṣègbéyàwó, lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń jẹ́ kí ìgbéyàwó dà lójú wa wípé kìí ṣe in tí ó lọ́lá àbí in tó dùn àbí in téèyàn lè gbádùn. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ lálẹ́ yìí pé tí a bá ní ìdílé aláyọ̀, a lè gbádùn ìdílé wa. Ọlọ́run ò dá ìgbéyàwó sílẹ̀ fún wa láti kàn mọ́ gbénu rẹ̀ bí pé kí n ṣáà lè ní ẹnìkan tí mò ń bá sọ̀rọ̀ bí ìgbà téèyàn lọ ṣọ́ọ̀bù, téèyàn bá yàn sọ̀rọ̀ tó tún lọ lé padà pé a kàn ní ẹni tá a jọ ń gbé ni. Lọ́pọ̀lọpọ̀ ìdílé lónìí, a jọ ń gbénu lé ní àìṣọ̀kan ṣoṣo. Ọlọ́run sì dá ìgbéyàwó pé kí ọkọ àtaya lè jẹ́ ọ̀kan ṣoṣo ni. Ṣùgbọ́n tá a bá rí lónìí, ìdílé ò jẹ́ tó yẹ kó jẹ́ mọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú aláwọ̀ funfun, a rí pé ìkọra ẹni sílẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Ṣùgbọ́n nílùú wa ní Nàìjíríà, nílùú aláwọ̀ dúdú, pàtàkì jùlọ ní Nàìjíríà, a ní àwọn àṣàyàn àbákọsílẹ̀ tá ń pè statistics tá a fi lè sọ wípé in tí ó ṣẹlẹ̀ ní ẹni báyìí ló kọkọ rẹ̀ lẹ̀, ẹni báyìí ló kọ aya rẹ̀ lẹ̀. A ní nílùú wa ń bí yìí. Kò jẹ́ ká mọ iye àwọn tí wọ́n ń kọra wọn lẹ̀ àbáwọn tí ìgbéyàwó ò dùn fún. Ṣùgbọ́n a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìgbéyàwó tó jẹ́ pé inú wọn ò dùn, wọn jẹ́ tó yẹ kí wọ́n jẹ́. Fún ìwọ tó bá ti ṣègbéyàwó tó ń wò mí lálẹ́ yìí, àǹfààní ńláńlá ló jẹ́ fún ọ láti lè farabalẹ̀ láti gbé ìgbésẹ̀ tó tọ́ láti gbé. Ṣùgbọ́n fáwọn tá a ti ṣègbéyàwó, àǹfààní náà ló jẹ́ fún wa láti lè sọ wípé Ọlọ́run fẹ́ kí a lè gbádùn ìgbéyàwó wa. Níbi tá a kà yẹn, Bíbélì jẹ́ ká mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ pé kí ni ó yẹ kí ìgbéyàwó jẹ́. Ìgbéyàwó lákọ̀ọ́kọ́ tí Ọlọ́run fi yé wa ní pé ìgbéyàwó túmọ̀ sí ìsopọ̀. Ìsopọ̀ pé ẹni méjì ó sopọ̀, ẹnìkan sopọ̀ mọ́ ẹnì kejì. Nínú ẹsẹ̀ tí Bíbélì kọ yẹn, tí ta kà yẹn ní ẹsẹ̀ ìkẹtàlélógún, Bíbélì sọ wípé Ádámù sì wípé, èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é,
nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Ní ẹsẹ̀ 16 ó ní nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan náà. Nígbà tí Bélì fi yé wa, Bélì sọ pé nígbà tí Ádámù rí Éfà, ó ní èyí ni egungun mi àti ẹran ara mi, obìnrin ni a máa pè é. Bélì sì fi yé wa pé nítorí náà ni ọkùnrin ó ṣe fi ìyá àti bàbá rẹ̀ lẹ̀. A ti mọ̀ pé obìnrin ti fi ìyá àti bàbá rẹ̀ lẹ̀ láti di ọ̀kan pẹ̀lú kíni aya rẹ̀. Ìsopọ̀. Marriage is about cleaving. Ẹ jẹ́ n sọ fún wa, mo máa ń sọ eléyìí lọ́pọ̀lọpọ̀ láìpẹ́ láì jìnnà. Bí wọ́n ṣe sọ, màá tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbéyàwó gan, tá a tún kẹ́kọ̀ọ́ Bíbélì láti wò sí. Ṣùgbọ́n eléyìí pé kí ni ìgbéyàwó? Pé kákan wò pé tí a bá tẹ̀ fẹ́ wo ìgbéyàwó lórí èfè pé kí ni ìgbéyàwó? Ìgbéyàwó jẹ́ ìsopọ̀. Pé mo fi ẹbí, mo fi bàbá àti ìyá mi, mo di ọ̀kan ṣoṣo pẹ̀lú ọkọ mi àbí aya mi. Tá a bá ní ó fi ìyá àti bàbá lẹ̀, kò sọ pé ó kọ̀yìn sí wọn, pé kò mọ̀ wọ́n mọ́ o. Kò sọ pé wọ́n lè fún wọn mọ̀ràn. Ṣùgbọ́n Bélì ń jẹ́ ká mọ̀ wípé ẹni tó sopọ̀ pẹ̀lú nísìn, òun ni ọkọ rẹ̀, òun ni ìyàwó rẹ̀. Gbogbo ẹbí tó bá wà láyìíká bàbá àti ìyá ọkọ, bàbá àti ìyá ìyàwó, ó yẹ ká máa gbárùkù tì wọ́n láti jẹ́ kí ìsopọ̀ wọn kó lè dán mọ́rán ni. Ìgbéyàwó túmọ̀ sí ìsopọ̀. Ádámù bó ṣe rí Éfà ló ní eléyìí wá ní ẹran ara mi àti egungun mi. Ìyẹn túmọ̀ sí pé bí n bá ṣe fẹ́ fún ara mi, òun ni mo gbọ́dọ̀ fẹ́ fún ẹni tí mo wà pẹ̀lú rẹ̀ yìí. Bíbélì sì sọ pé àwọn méjèèjì yóò di ẹran ara kan náà ní ẹsẹ̀ 14 yẹn. Ó nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan náà. Ìsopọ̀ ni. Ọlọ́run ló sì pè bẹ́ẹ̀. Tí ìgbéyàwó rẹ ó bá jẹ́ n tó yẹ kó jẹ́, ìwọ náà gbọ́dọ̀ ní ìsopọ̀ pẹ̀lú aya rẹ, o gbọ́dọ̀ ní ìsopọ̀ pẹ̀lú ọkọ rẹ. Òun mo fi máa ń sọ wípé nígbà torí lónìí tẹ́ bá wo oríṣiríṣi mọ̀máwòrán àti ibi táwọn èèyàn wà, ọ̀rọ̀ tó gbajúgbajà lónìí, ọ̀rọ̀ ní pé ọkùnrin lè láya méjì, kò burú, bọ́lọ̀ ń ṣe dọ́kun inú láti bọ́pọ̀lọpọ̀ obìnrin sùn, ọkùnrin lè ṣe báyìí. In tó gbajúgbajà ní ìsìnú torí pé ìwà ìranù ti wọnú ayé jù. Àwọn èèyàn tẹ́ mọ́ sọ ó dàbẹ́ ni pé torí pé àwọn onígbàgbọ́ wọ́n tẹ̀lé Bíbélì ni wọ́n fi sọ àṣẹ̀yìnbó ni àṣà Bíbélì. Mo sì ti sọ eléyìí, mo ní Bíbélì ṣe ọ̀rọ̀ àṣẹ̀yìnbó. Bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. In tó lè dára fún ayé wa lọ́lọ́run yàn fún wa. Ó ní pé bẹ́ẹ̀ ni tá a bá sọ pé èèyàn lè ní aya méjì láti ìbẹ̀rẹ̀ Genesis tó fi dópin, Bíbélì fi ń yé wa wípé a gbọ́dọ̀ jẹ́ ọ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. Ǹjẹ́ ẹni méjì lè dúró lọ́kan ṣoṣo? Ẹ̀jẹ̀ ni mẹ́ta wọ́n lè di ọ̀kan ṣoṣo. Bíbélì sọ wípé ìgbà t'Ádámù tó rí ìyàwó rẹ̀, ó ní egungun inú egungun mi ni. Kò sọ wípé bóyá ìkànnù àwọn egungun mi. Ó ní eléyìí gangan òun ni egungun ìhà mi, eléyìí gangan òun ni ẹran ara mi, eléyìí gangan òun ni mí. Ìyẹn túmọ̀ sí láti bẹ̀rẹ̀ Ọlọ́run ò dá wa wípé kọkùnrin kó ní ju ìyàwó ẹyọ kan lọ. Ó sì nídìí tọ́lọ́run fi ṣètò rẹ̀ pé tó bá jẹ́ wípé báwa bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ìdílé wọn lè jẹ́ ẹni tó yẹ kó jẹ́. A ní ẹni tá a lè jọ máa ronú bákan náà, a ní ẹni tá a lè jọ máa gbàgbìyànjú, tá a lè jọ máa gbàdúrà papọ̀, tá a lè jọ máa ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe tí ó lè ràn wá lọ́wọ́ láti jẹ́ káyé wa kó dára. Ṣùgbọ́n ọ̀rọ̀ oníyàwó méjì nǹkan mo tẹ̀ ń sọ lálẹ́. Ṣùgbọ́n kí ni ìgbéyàwó gangan? Ìgbéyàwó túmọ̀ sí fífi sílẹ̀ àti sísopọ̀ pẹ̀lú ẹni téèyàn fẹ́. So marriage is about cleaving. Ó túmọ̀ sí ìsopọ̀. Ẹ̀kejì, kí ni ìgbéyàwó? Ìgbéyàwó ó túmọ̀ sí ìfaraẹnijìn. Ìfaraẹnijìn. Marriage is about commitment. Tá bá béèrè pé kí ni ìgbéyàwó? Ìgbéyàwó ó túmọ̀ sí pé mo sora mi pọ̀, mo sopọ̀ pẹ̀lú ẹnìkan, ìyàwó mi, ọkọ mi. Ìgbéyàwó tún wájú bẹ́ẹ̀ lọ, ó tún jẹ́ ìfaraẹnijìn. Tá bá wọnú ìwé Genesis orí kejì yẹn,
ẹsẹ̀ ìkẹrìnlélógún àti ìkẹẹ̀dógún Bíbélì sọ pé nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan náà. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin àti obìnrin rẹ̀ wọn kò sì tijú. Bíbélì ń jẹ́ ká mọ̀ wípé wọ́n fi ara mọ́ bó ṣe sọ yẹn, ó ní wọ́n sì di ara kan náà. Ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ ní, ẹ wo Genesis orí 3 ẹsẹ̀ 20 ká fi fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Ẹsẹ̀ 20 orí 3 ẹsẹ̀ 20 Bíbélì sọ wípé Ádámù sì pe orúkọ aya rẹ̀ ní Éfà, nítorí òun ní ṣe ìyá alààyè gbogbo. Ṣe rí ní kòríta yìí, níbi tí Ádámù ti pe aya rẹ̀ l'Éfà ẹ̀, tá a bá kà sẹ́yìn, ó ní ṣe pẹ̀lú lẹ́yìn ìgbà tí Ádámù tí ó ti gba ègún sórí nítorí èso tí Éfà fún jẹ. Éfà, Bíbélì tiẹ̀ jẹ́ ká mọ̀ wípé àtàn Ádámù pé Éfà látàn. Lẹ́yìn ìgbà tí Éfà ti fún Ádámù léso tó ti jẹ́, wọ́n ti blame ara wọn, in tó fà ní Ọlọ́run ti fègún sórí wọn. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ègún wà lórí wọn, òun la rí tí Ádámù wo ìyàwó rẹ̀ ní ẹsẹ̀ 20 yẹn, orí 3 ẹsẹ̀ 20. Ládámù sì pe orúkọ aya rẹ̀ ní Éfà, nítorí òun ní ṣe ìyá alààyè gbogbo. A rí pé Ádámù wò pé ìwọ ló kó bá mi, ìwọ ló dá wàhálà lẹ̀ nínú ayé mi, ìwọ ló jẹ́ kí gbogbo ẹ̀ dàrú, ìwọ ló jẹ́ kí gbogbo nǹkan máa lọ bó ṣe ń lọ yìí. Kàkà bẹ́ẹ̀, ó tún wo ìyàwó rẹ̀. Lóòótọ́ àjọlà nǹkan kan kọjá, lóòótọ́ ìdààmú wà, lóòótọ́ ó kó bá mi, ṣùgbọ́n mo ti fara mi jì fún nǹkan kan náà ni. Ẹ jẹ́ sọ eléyìí fún wa, ọ̀pọ̀lọpọ̀ tó ń dé bọ́pọ̀lọpọ̀ obìnrin tó fi ń kọkọ wọn sílẹ̀ pé tí ìtò tí Éfà ṣe fún Ádámù. Ọ̀pọ̀lọpọ̀ tó ń kó bọ́pọ̀lọpọ̀ ọkùnrin, tọkùnrin mi obìnrin, màá lọ fóbìnrin mi, ó fẹ́ bàjọ́ aláì, ó fẹ́ gbóúnjẹ lẹ́nu mi nì, ó fẹ́ báyé mi jẹ́ nì. Tá a bá wo ìgbé ayé Ádámù, Éfà báyé rẹ̀ jẹ́. Torí pé inú ọgbà ìdẹ̀ra ni wọ́n wà, ìgbádùn ni wọ́n wà, gbogbo rẹ̀ ń lọ déédéé, wọn nílò àti ṣe làálàá. Ṣùgbọ́n obìnrin tó jẹ́ aya tó yàn, ó jókòó lọ́jọ́ kan, wọ́n sì tàn jẹ. Ó sì bẹ̀rẹ̀ láti ìgbà náà ni gbogbo nǹkan sì dàrú. Débi pé Ọlọ́run sọ fún wọn pé inú ogún ojú wọn ni wọ́n máa jẹ. Ádámù nílò láti ṣe làálàá kó tó lè wo oúnjẹ. Gbogbo tó wọ́n là kọjá nu. Bẹ́ẹ̀ sì ni Ádámù tún fi ara rẹ̀ jì fún ìyàwó rẹ̀ pé lóòótọ́ o lè ti kó bá mi o, ṣùgbọ́n ìwọ nìyá gbogbo wọn. Ìwọ nìyá alààyè gbogbo. Mo fẹ́ràn rẹ̀. Ìta ń pè nífẹ̀ẹ́ tí ìgbéyàwó nílò nù. Ṣé rí ìgbéyàwó tó bá ti dàbí ẹni pé in tí mo fẹ́ rí gbà ni mò ń wá nù ìgbéyàwó, ìyẹn ó ti kó bára rẹ̀. Á dé bẹ́ẹ̀ o, ìyẹn ni ó jẹ́ kẹta tí màá fi hàn. Ìgbéyàwó in tó túmọ̀ sí òun ni pé àjọsopọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. Ohun tó túmọ̀ sí òun ni wípé mo fi ara mi jì fún ọ ní gbogbo ohun tó wù kó jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé lónìí fún àwọn ọ̀dọ́, wọ́n mọ̀ sọ pé ẹ̀wò ẹ̀yàwó ẹni tó ní mọ́tò, ẹni tó níṣẹ́ lọ́wọ́ ni, ẹni tó ṣe jẹ́ ló dá o. Gbogbo ohun tí wọ́n sọ yẹn ló dá o. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ní ìtẹ̀yàn ní nìsín tó bá jẹ́ torí ẹ̀ ló ṣe fẹ́, tí ò bá sí ń bẹ̀ mọ́, ṣóòdù ó tì. Torí ìgbéyàwó ní í ṣe pẹ̀lú ìfaraẹnijìn. Òní lónìí àwọn èèyàn fífẹ́ mọ sọ̀rọ̀ nípa tí wọ́n bá fẹ́ mọ ka ète èrèdí ìgbéyàwó, wọn fẹ́ mọ sọ pé nínú àìsàn, nínú àìní, inú wa, wọ́n fẹ́ mọ sọ pé nígbà gbogbo ẹ̀ bá dáa nínú kinní, wọ́n fẹ́ mọ yí padà. Ṣé rí inú ìgbéyàwó àìsàn mọ́ wà ń bẹ̀? Kò sọ́kọ tí ò ní ìgbà míì tí ò ní malaria kan tiẹ̀ mọ́ jẹ́ àìsàn tó le. Ìyàwó náà gbò bá lóyún yóò bì, yóò ṣe gbogbo ẹ̀ sọ́tún sósì. Ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ káwọn ọ̀dọ́ mọ in tó wà nù ìgbéyàwó mọ́ in tí ìgbéyàwó jẹ́. Ìgbéyàwó ń sọ fún wa wípé gbogbo tó wù kí n là kọjá, mò ń sọ fún ọ wípé màá fi ara mi jì fún ọ náà ni. A sì nílò láti jẹ́ káwọn ọmọ mọ̀ yẹn. A nílò láti jẹ́ káwọn tí ò ti ṣègbéyàwó mọ̀ wípé ìgbéyàwó ìkan ṣe dídùn dòdùn là ń bọ̀ rẹ̀ jọ kọ. Pé tọ́rọ̀ tí gbogbo ẹ̀ bá ti dùn tó bá ti dàrú báyìí, mo gbé tèmi nu, èmi rò pé mi ò mọ̀ pé báyé ó ṣe rí nù. Òun ló ṣe máa ń ṣe pàtàkì láti wá lè farabalẹ̀ láti sọ pé mo fẹ́ mọ ẹni tó yẹ kí n fẹ́. Màá kẹ́kọ̀ọ́ lórí eléyìí fáwọn ọ̀dọ́.
eléyìí mo kàn mú lérèfé láti wò pé kí ni ìgbéyàwó gan? Kí ni ìgbéyàwó? Ìgbéyàwó túmọ̀ sí ìsopọ̀, mo cleaving, mo sopọ̀ mẹ́ni yìí. Ìgbéyàwó túmọ̀ sí fífara ẹni jìn. Torí inú ìgbéyàwó àwọn nǹkan téèyàn ò retí ńgbà mí ó ṣẹlẹ̀. Tó bá ṣẹlẹ̀, ṣé máa kọ̀ ọ́ lẹ̀ ni? Àbí máa sọ pé well, ẹni tí mo ti sopọ̀ mọ́ yìí, ìwọ náà ni tèmi. Màá ti fara mi jì fún ọ. Bí ó lè jẹ́ ká mọ̀ wípé kàkà t'Ádámù ó fi gbégbésẹ̀ tí ó ní pé wo jẹ́ lọ Ọlọ́run kú ṣeun, o ti kó bá mi, mo nídìí láti kọ̀ sílẹ̀. Ó tún wo Éfà ìyàwó rẹ̀, ó tún ní ìwọ nìyá gbogbo wọn. Ẹ rí pé táwọn ọkùnrin bá worú Ádámù, àárẹ̀ kan ńlá kọ́ nípa rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin, àwọn ọkùnrin ní ògo ti gbà nímọ̀ràn ta pé wò ó jẹ́ lọ fáyàwó mi, ìyàwó tó kó bọ́, ìyàwó tó jẹ́ pé ibi iṣẹ́ tó ti ń jẹun òun ló lọ bọ̀ jẹ́ ń bẹ̀, ìyàwó tó jẹ́ pé ìtorí pé nǹkan báyìí wọ́n ti poison ọkàn wa, wọ́n ti yọ́kàn padà. Ṣùgbọ́n f'Ádámù ó dúró ṣinṣin láti sọ pé ìgbà tí mo sọ pé mo ti lẹ̀pọ̀ mọ́, mo ti dọ̀kan ṣoṣo pọ̀ mọ́, kì í ṣe nítorí pé bóyá ìgbà gbogbo ẹ̀ bá ń dùn nìkan, mo ti dọ̀kan ṣoṣo pẹ̀lú ẹ tí ò bá dùn náà. Ẹ wo ìgbélé tá a bá ní irú ìdílé bẹ́ẹ̀ tó dàbí ẹni pé bí gbogbo ẹ̀ bá ń lọ dáadáa, mo mọ̀ pé ìyàwó mi, ọkọ mi, nǹkan kan náà. Bí ò bá lọ dáadáa, mo mọ̀ pé ọkọ mi, ìyàwó mi, ṣe mọ̀ pé àwa méjèèjì ó lè fara wa jì tí ìdílé wo fi dára. Ohun ẹ̀kẹta, ó ní ìgbéyàwó ó túmọ̀ sí májẹ̀mú, kìí ṣe ọ̀rọ̀ ìwé tá a kàn kọ. Ṣe rí pé tá a bá lọ ṣègbéyàwó, wọ́n fún wa lé ìwé ẹ̀rí. Ìwé ẹ̀rí yẹn la fi máa ń rò pé ó ní ìgbéyàwó. Ìgbéyàwó gangan ó jẹ́ májẹ̀mú, kìí ṣọ̀rọ̀ ìwé ẹ̀rí. Marriage is a covenant, not a contract. Bọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ṣe rí lónìí, wọ́n rí ìgbéyàwó gẹ́gẹ́ bí tó bá ti délé ìwé mi á ju ọ lẹ́ni. Ẹlòmíì ò tí ì ṣègbéyàwó tó ti ń pètèpèrò bí ó ṣe mọ kọ̀kọ́ lẹ̀ àbí bí ó ṣe mọ kọ̀yàwó lẹ̀. Ìwọ ṣe ń ṣe gégùn fúnra rẹ tó ti ń gbáradì pé tọkọ mi ò bá ti ṣe báyìí màá kàn kọ́lẹ̀ ni. Wo ojú àpé máa jojú ara. O ò jẹ́ farabalẹ̀ kó o gbégbésẹ̀ tó yẹ kó o gbé gan, kọ́rọ̀ ìgbéyàwó tó dé, kó o má gbégbésẹ̀ tí ò tọ́. Sórí tó bá ti di pé o ti gbégbésẹ̀ torí pé o tẹ̀ ń kọ́lẹ̀ gan, o tún ti da gbogbo ẹ̀rú torí pé kò sí bó ṣe fẹ́ ṣe, wọ́n mọ̀ sọ pé o ti lọ́kọ rí ni, o ti láya rí náà ni. Kí ló dé tó o farabalẹ̀ kó o mú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run pé ìgbéyàwó jẹ́ májẹ̀mú, kìí ṣọ̀rọ̀ ìwé ẹ̀rí kankan, pé kí Ọlọ́run kó sì ràn ọ́ lọ́wọ́ kó tọ́. Ẹ wo Bíbélì sọ nínú ìwé Genesis yẹn kan náà, orí 20:1. Bíbélì sọ pé Olúwa Ọlọ́run sì mú orun èjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dí ipò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó ti mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ta ló mú tọ̀ wá? Olúwa Ọlọ́run. Ta ló fi wọ́n ara wọn? Olúwa Ọlọ́run. Ta ló so wọ́n pọ̀? Olúwa Ọlọ́run. Ìgbéyàwó ju èmi àti ẹni lọ. Ṣé rí, òun ló fi nira fún àwọn tí ò bá mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn láti kọ́ wọn nípa ọ̀rọ̀ ìgbéyàwó. Torí pé ojú tí wọ́n fi wò, ojú ayé, ojú ẹ̀sìn ni wọ́n lè fi wò ìgbéyàwó. Ṣùgbọ́n tá a bá wo ìgbéyàwó ní Bíbélì ṣe fẹ́ ká wò, májẹ̀mú ni ìgbéyàwó. Májẹ̀mú láàrin tani? Láàrin ọkùnrin àti obìnrin nígbà tí wọ́n bá ríra wọn tó sọ pé mo fẹ́ fẹ́ ọ. Ó túmọ̀ sí ìsopọ̀, ó túmọ̀ sí ìfaraẹnijìn, ó túmọ̀ sí májẹ̀mú. Májẹ̀mú torí Ọlọ́run ló wà láàrin Ádámù àti Éfà. Òun ló mú wọn wọra wọn, wọ́n sì ṣe májẹ̀mú pẹ̀lú ara wọn. Ẹ wo Bíbélì sọ nínú ìwé Matthew 19, tá bá wò ní àti ẹsẹ̀ ẹjẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 3. Bíbélì sọ pé àwọn Farisí sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n dán wò, wọ́n sì wí fún pé ó wá tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo. Ó dáhùn, ó sì wí fún wọn pé ẹ̀yin kò ti kà á pé ẹni tí ó dá wọn nígbà àtètèkọ́ṣe, ó dá wọn ti akọ ti abo. Ó sì wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fà mọ́ aya rẹ̀, àwọn méjèèjì yóò sì di ara kan.
nítorí wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá ṣọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Wọ́n wí fún pé èéṣe tí Mósè ti fi ti àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọ̀sílẹ̀ fún un kí àwa sì kọ̀ ọ́ sílẹ̀. Ó wí fún wọn pé nítorí líle àyà yín ni Mósè jẹ́ fún yín láti máa kọ aya yín sílẹ̀, ṣùgbọ́n láti gba àtètèkọ́ṣe wa kò rí bẹ́ẹ̀. Mo sì wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè tí ó sì gbé òmíràn ní ìyàwó ṣe panṣágà. Ẹni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó ó ṣe panṣágà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé bí ọ̀rọ̀ ọkùnrin bá rí báyìí sí aya rẹ̀ kò ṣàǹfààní láti gbéyàwó. Ṣùgbọ́n tí mò ń fàyọ ní Bíbélì ń jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbéyàwó ó jẹ́ ọ̀rọ̀ májẹ̀mú. Ó sọ pé ó sì ní ẹsẹ̀ 5 ó sì wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò fà mọ́ aya rẹ̀, àwọn méjèèjì sì di ara kan. Nítorí wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí ohun tí Ọlọ́run bá so ṣọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Ṣé rí èèyàn tí ò gbúdọ̀ yà wọ́n? Ìwọ náà ni, ìwọ náà wà lára wọn. Ìwọ ìyàwó, ìwọ náà wà lára àwọn tí ò gbúdọ̀ bà májẹ̀mú Ọlọ́run jẹ́. Ìwọ ọkọ, ìwọ náà wà lára àwọn tí ò gbúdọ̀ bà májẹ̀mú Ọlọ́run jẹ́. Àwọn èèyàn máa ń sọ pé wọ́n ní sórí pé Bíbélì sọ pé ẹni tọ́lọ́run bá so pọ̀ ni ò gbúdọ̀ yà. Ṣùgbọ́n èèyàn ló so yín pọ̀. Ọlọ́run kọ́, èèyàn kọ́ ló so yín pọ̀. Tó o bá fi dé kòríta pé mo rí ẹni tó wù mí, á ṣàròyé lórí eléyìí lọ́jọ́ iwájú láìpẹ́. Tó bá ti dé kòríta tó o fi lè sọ pé ẹni tí mo fẹ́ fẹ́ nì ó ní báyìí, mo ti rí, mo ti mọ̀, tẹ́ ẹ sì yàn láti ṣèdáná, tẹ́ ẹ yàn bóyá lẹ́sìn lásán pé mo fẹ́ kí aṣojú wà láti inú ìjọ, nínú ìjọ wa mo ti fẹ́ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ sì ṣe tó yẹ kẹ́ ṣe. Kì í ṣe èèyàn ló so yín pọ̀. Ọjọ́ tí ẹ ṣe tẹ́ ẹ di ọ̀kan ṣoṣo yìí ó ní ọjọ́ tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ yàn pé mo fẹ́ fẹ́ ẹni yìí, mo sì mú ní pé nílànà Ọlọ́run mo fẹ́ ṣe kí a ṣe tó tọ́ ló tó yẹ. Wọ́n sì so yín pọ̀. Níjọ́ wọ́n ń so yín pọ̀, pásítọ̀ kọ́ ló so yín pọ̀, ẹ̀mẹ́ tó so yín pọ̀ Ọlọ́run ni. Bíbélì sọ wípé ó ní nítorí ohun tí Ọlọ́run bá sọ ṣọ̀kan. Ìyẹn túmọ̀ sí pé ìgbéyàwó ó túmọ̀ sí májẹ̀mú. Ó ṣe pàtàkì ká mọ̀ eléyìí. Kì í kàn sọ̀rọ̀ ìgídẹ ẹyẹfò. Ó jẹ́ tí a gbúdọ̀ mọ̀, tá a gbúdọ̀ fi ọkàn wa jìn láti sọ pé mi nǹkan fẹ́ ṣe, mi ń fẹ́ wọnú ìgbéyàwó fáwọn tá a ti ṣe ìgbéyàwó láti sọ pé tí ò bá kú ti rọrùn màá kàn jùlẹ̀ ni. À ń ba májẹ̀mú Ọlọ́run jẹ́ nù tá a jọ ṣe papọ̀ níwájú Ọlọ́run. Ó fi hàn wípé ìwọ tó wà nù ìgbéyàwó kò í kàn ṣe pé bóyá mo fẹ́ fọkọ mi lẹ̀, mo fẹ́ fi ìyàwó mi lẹ̀, ó tiẹ̀ sú mi, kò ṣe bẹ̀ dáadáa, kò ṣe nǹkan kan. A gbúdọ̀ rántí pé májẹ̀mú ni pẹ̀lú Ọlọ́run. Tá a bá mọ àwọn nǹkan mẹ́ta yìí nípa ìgbéyàwó, fáwọn tá a ti ṣègbéyàwó yóò ràn wá lọ́wọ́ láti lè farabalẹ̀ láti gbé ìgbésẹ̀ tó tọ́. Fún àwọn tó ti ṣègbéyàwó yóò ràn wá lọ́wọ́ láti fẹ́ ṣiṣẹ́ lórí ìgbéyàwó wa kò lè jẹun tó jẹ. Ẹ wo Bíbélì sọ nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 24 àti 25. Bíbélì sọ pé nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa sì ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tó sì fi ara rẹ̀ fún un. Ohun tó ń sọ ní pé in tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ó ju ọ̀rọ̀ tá a kàn sọ lọ. Ó jẹ́ àpẹẹrẹ ìjọ àti àwọn tí a ti rà padà. Ó wá fi wéra wọn pé kẹ́ ẹ lè mọ̀ pé májẹ̀mú ni. Tẹ́ ẹ bá wo nínú Bíbélì ó ní bí ìjọ ṣe tẹríba fún Kristi bẹ́ẹ̀ ni káyà tẹríba. Bí Kristi ṣe fẹ́ràn ìjọ tó fi ara rẹ̀ fún, bẹ́ẹ̀ ni kí ọkọ kó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa ń rò pé ìgbéyàwó ibi tó le jù ó ní ìtẹríba. Mo ti gbọ́ tẹ́lómi ní tí ò jẹ́ kí n jó nígbàgbọ́ mọ́ gan-an torí wọ́n ń sọ̀rọ̀ tẹríba pé wọ́n ń sọ pé bí ìgbà tọpọlọ mi kéré sí ọkùnrin. Kì í ṣe bẹ́ẹ̀. Ìtẹríba kì í ṣe tó le jù ní ìgbéyàwó.
ṣé tó le jù ń bẹ̀ kò sí le jù torí pé ọ̀ntọ́lọ́run fi lélẹ̀ ni ìta lè ṣe ni kò sí ìtọ́lọ́run kan ní ọ̀rọ̀ rẹ̀ tá a lè ṣe òun ni láti fẹ́ràn bí Kristi ṣe fẹ́ràn ọjọ́ ní báwọn Kristi ṣe fẹ́ràn wa Bíbélì sọ wípé ẹ wo Éfésù yẹn orí 5 yẹn ó ní ẹsẹ̀ 26 ó ní ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un. Kò sọ pé àwọn aya yín pọ́kùnrin láya méjì o. Àwọn aya yín ó ní ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín. Kò í ṣe ọkùnrin kan ló sọ pé ó láya méjì. Ẹ̀yin ọkọ bí Kristi ṣe fẹ́ràn ìjọ tó fi ara rẹ̀ fún. Báwo Kristi ṣe fẹ́ràn ìjọ ó fi ara rẹ̀ fún. Ó kú torí tiwa. Kò sọ pé kọ́kọ́ kú torí ìyàwó rẹ̀. Ṣùgbọ́n sọ pé kọ́kọ́ rí ìgbéyàwó gẹ́gẹ́ bí májẹ̀mú pé ìgbéyàwó wa gbúdọ̀ ṣiṣẹ́. Kì í ṣọ̀rọ̀ pé ìgídẹ yẹ́fò ìyàwó mi ò ṣe mo àpàrọ̀ ìyàwó. Bẹ́ẹ̀ ni kí ìyàwó kọ́ láti sọ pé mo fẹ́ bọ̀wọ̀ fọkọ mi. Táwọn méjèèjì bá ṣojúṣe wa ẹ mọ̀ pé ìgbéyàwó wo ládùn. Ihun tí ìgbéyàwó túmọ̀ sínú. Mo máa ń sọ fún àwọn ọ̀dọ́ nínú ìjọ wa màá ní tó o bá ṣetán láti lè tó o bá fẹ́ fẹ́ yàwó o fẹ́ fi ọkọ tó o jẹ́ orí ọkọ ọkùnrin o wò pé mo ti ń pẹ́lẹ̀ mo ti ń lélẹ̀ ni tí o bá ṣe bẹ́ẹ̀ irú ilé ìkọ́ ló yẹn fẹ́ o ò ní lè tẹríba fún rẹ má wulẹ̀ ni torí ìgbẹ́ ẹ bá wọnú ìgbéyàwó yóò ní ọ lára. Ẹni tó o ti rí pé ó jẹ́fẹ́ Ọlọ́run fún ọ ó gbúdọ̀ jẹ́ ẹni tó o mọ̀ pé mo lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run láti tẹríba fún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ọkọ tó bá ti mọ̀ pé mi ò fẹ́ràn ẹ̀ tó mo kàn ṣàánú ẹ̀ ni má fẹ́ èèyàn nítorí pé o ṣàánú rẹ̀. Torí ìgbéyàwó ju mo ṣàánú lọ. Ìgbéyàwó dúró lórí sísopọ̀. Ìgbéyàwó dúró lórí fífara ẹni jì. Ìgbéyàwó dúró lórí májẹ̀mú láàrin ọkùnrin àti obìnrin pẹ̀lú tani Ọlọ́run. Tẹ́ bá ní béèrè ẹ fi yé wa ẹ fi ránṣẹ́ sí wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0901-291-2344 WhatsApp number wa nu 0901-291-2344 tàbí Glo number wa 0705-530-7492 0705-530-7492. Jẹ́ wá sọ fún ọ o lè ní ìgbéyàwó tó tọ́ o sì lè mọ̀ túmọ̀ ìgbéyàwó tó o bá mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Ǹjẹ́ o ti gbà á gbọ́? Tó o bá ti gbà á gbọ́ Bíbélì fẹ́ kó mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni ọ́ pé èrè ẹ̀ṣẹ̀ wa jọ̀run àpáàdì pé Jésù nìkan ló sì wá sáyé láti san gbèsè ẹ̀ṣẹ̀ náà. Kí ló dé tó o gbàgbọ́ kó o ní ìyà ìnípẹ̀kun kó o wí fún pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀ kó o gbọ́ ọkàn mi là. Mo gbọ́ ọ gbọ́ pé o kú nítorí ẹ̀ṣẹ̀ mi o sì jíǹde láti fún mi ní ìyà ìnípẹ̀kun sọ mí dọmọ rẹ o ṣé Jésù Kristi tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Àmín. Àlàáfíà Ọlọ́run. Adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi Jésù kò fún aráyé ó kú fún mi pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù kò